Ẹ̀sà alájì. Owó kan ti pírísì ẹjọ́ gbé. Ó wá tẹ̀lé. Ó dẹ̀ tí kò ṣe bí kíni. Èyí tẹ́ máa ń ṣe rí. Ṣe kọ́kọ́. Níbi tí wàá wò kì í ríyàn òfin. Tá a bá rí ọmọ ọdún méjì tó bá ju wa lọ bàbá la máa ń pè. Èyí lè máa ń ka bàbá kún pé kíni kan. Àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ń sọmọdé o. Àmọ̀ yẹn. Mo láìkì Paso ni mi ń ṣe kíni. Mi ń sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi. Faraba ojú Paso mo ti sọ èmi àti Paso jọ wà ní o. Láti 32 years 1993 mo ti wà pẹ̀lú Paso. O ò lè máa fi kó Paso máa ẹ́ńtà mi o. Wọ́n tó bá jẹ́sẹ̀ tó bá gara sí mi. Ojú Paso mo ti sọ yìí. Mo ń pọ́ Paso níbi ìgbègbè lẹ́yìn Paso mi ìlú lẹ́yìn Paso. Àwa lápọ̀nlé ìlú ti wà ní. Ẹni tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni. Paso jiyàn pé Wasiu Ayinde bàbá òun kọ́. Èmi náà jiyàn pé Paso ṣe bàbá tí a máa take care for granted. Pẹ̀lẹ́ lákọ ó lábo àjọ ń ṣe náà ni. Bàbá rẹ ní ewúrẹ́ tẹ́rì yẹn olóhùn sọ́kọ̀ àgùntàn. ọ̀gá mi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ orin fújì, pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ King Dr. Saheed Òṣùpá àti ẹ̀yin olólùfẹ́ Alhaji Wasiu Alabi Pasuma Galawa àti ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ti Alhaji Adébísí Àkàndé Àpèsèwọ̀n Táyé Currency bàbá Honorable ẹ̀jẹ̀ mi gangan. Ṣé rí gbogbo ọ̀rọ̀ tó ń lọ tá a bá sọ lẹ́nu a lè má lè sọ lọ́la tó yẹn ní kúlé ní ọ̀rọ̀ mọ́dọ̀lá bí kò ní ò bá jẹ́ àjọ ọ̀rọ̀ mọ́dọ̀lá kọ́ so ló fi jẹ́ pé àwọn kankan kan bẹ̀ tá láti clear fúnra wa especially lórí àwa tá a pera wa ní amúlùdùn. Ṣé rí àwọn kankan bẹ́ẹ̀ sí pé ká bá ń ṣe a máa wò pé marketing strategy tó dẹ̀ pé àwọn kankan wà ń bẹ̀ tí ó polite tí ó proper. Àkọ́kọ́ mo kọ́kọ́ rẹ̀ yín fans tọ́rọ̀ bá délẹ̀ olùdarí kálukú máa support tíìmù ẹ̀ ṣùgbọ́n ẹ má yẹ ká máa support lọ́nà tí àgbà máa fi dá wàhálà sílẹ̀ láàrin àwọn tó ń pera wọn ní tá a pera wa lólùfẹ́. I thank God àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Ọlọ́run ti gbàdúrà wọn tàbá kàn fẹ́ máa paraphrase lóko nínú fújì nínú olórin tó ráyé wá tó ráyé sí làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà ṣùgbọ́n ẹni ayé òjò gbádùn ó sàn jẹ́ ẹni ayé gbàgbé ẹ̀ lọ. Alhaji Wasiu Alabi Pasuma àwọn ilé expect kí nǹkan kan ṣẹlẹ̀ ń sìn káyé má sọ nípa wọn including Alhaji Saheed Òṣùpá and Alhaji Táyé Àkàndé. Àkọ́kọ́ gbogbo ẹni yòówù láyé tó bá ti jẹ́ ní gíga gbogbo ìgbà tí bá náwó ẹni tó ga náà ló máa náwó sí o kò ní náwó sẹ́ni tí ń bẹ nsàlẹ̀ ẹni tó ń bẹ lókè náà ló máa náwó sí ẹ kọ́kọ́ sí yẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ wá ní wípé wọ́n ní ẹni tó fẹ́ lọ sìnkú ẹ̀gbọ́n ẹ̀ ní hòhò kó rántí má burú ẹ̀ dání so kó lè sọ fún pé tèmi náà bá kú bó ṣe máa sinmi nì. Ṣé rí gbogbo yòówù ojú tẹ́ ẹ bá fi wò gbogbo ojú yòówù tẹ́ ẹ bá fi rí relationship Alhaji Táyé Currency àti Alhaji Pasuma láti bí oṣù mẹ́fà wá sí àkókò tá a wà yìí àti n tó ṣẹlẹ̀ ní Umura àti n tó tún padà ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì. Ṣé rí gbogbo ojú tẹ́ ẹ bá fi wò bó bá ṣe rí nínú Alhaji Táyé Adébísí èmi gbàdúrà pé k'Ọlọ́run fi ṣèdájọ́ fún un torí mi ì Táyé lálábòsí ẹ má bínú. Ṣé rí déédéé tí Alhaji Pasuma tó bá wọ̀t lọ́dọ̀ Alhaji Adébísí Táyé Currency déédéé bẹ́ẹ̀ ọmọlẹ́yìn wọn òun náà ṣe bẹ́ẹ̀ fún wọn tó bá sì pé dáadáa ní gbogbo ohun tí wọ́n ń ṣe pẹ̀lú ẹ̀ tí wọ́n ṣàbòsí ẹ̀ tí wọ́n ṣe disrespect ẹ̀ lójú tiwọn àti lójú ti gbogbo wa. So gbogbo nǹkan láyé yìí Ọlọ́run ọba ò bímọ àmọ́ bí ẹ̀san.
now ṣé wá rí tó lórí kí bá jọ ní kanta tó bá ti jáde tó bá ti ṣe sorry bóyá ìwé tó fi ṣe sorry yẹn bóyá ó kéré tàbí kò rí bó ṣe yẹ kó rí tẹ́ni tó ní apology bá ti gbà ẹ má jẹ́ ká tó máa prolong things mọ́ èmi kàn kí Alhaji Wasiu Alabi Pasuma is a good leader yes gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń blame ẹ̀ ní why not Alhaji gbà bí àpèsè ṣe kí wọn ọdún náà nínú ìsọ̀rọ̀ àpèsè ọ̀pọ̀lọpọ̀ ń rò pé bóyá ọ̀rọ̀ yẹn wà arrogance gbogbo àtàn ń sọ̀rọ̀ pé ìkọsẹ́ lọ́dọ̀ Pasuma ìgbéni lẹ́yìn ẹ̀ tòótọ́ sì tí wọ́n gbé lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n wọ́n fi klọ́ọ̀sì kan kan pé ó jẹ́ pé òun ló fa àwọn lọ́wọ́ gòkè ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ti ga ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ga dé iwájú ni mo mọ̀ lọ́rùn. Alhaji Adébísí Àkàndé ẹ̀gbọ́n mi dáadáa ni bó ti ẹ̀pọ̀ rẹ̀ ni wá bó ti ẹ̀gbọ́n mi yẹn torí pé ó dàgbà gba bí oṣù lọ́wọ́ ara wa olólùfẹ́ mi ọlọ́run yẹ kẹ́ ṣubú ẹni tó bá ti ga lábùkù máa wà ẹwà fẹ́rẹ̀ kí ẹ tí ẹ bá ṣẹ̀ṣẹ̀ sílé òdìgbà tẹ́ bá ń ṣàwọn nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí láì tẹ́ wà kò ń ṣe láì sàásù kò sí ẹ̀dìgbà tẹ́ bá ṣe ń ṣàwọn nǹkan yìí káyé tó rí yín ọlọ́run ti gbàdúrà yín lágbàdélẹ̀ torí pé tó lórí bá fi ń ní orúkọ tó fi ń go to 20 years yóò sì wálẹ̀ alhamdulilayi àdúrà rẹ̀ ti gbà ìgbà tẹ́ ń lé ọlọ́run jẹ́ kẹ́ ẹ lò dalẹ̀ ọlọ́run jẹ́ ẹyọ ṣubú ibi tẹ́ ti ga nínú àwọn nǹkan téèyàn máa ń rí lára leaders lára elders lára boss gbogbo ẹ̀ ló wà lára Pasuma behaviours attitude ojú tá a fi máa ń wo nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n lè máa rí side mi àti rẹ́ni tó sọ pé àrò tó bá tutù ládìẹ máa ń yé sí tó bá ṣe kó sùpá ni àwọn nǹkan kan bẹ tó pé tó o bá ti dàgbà tó o bá fi ìwé lẹ̀ o ti ń já sí pé o dàgbà bọ̀ tó o ní nǹkan àgbà nìyẹn ṣé gbogbo ẹni tó ń bú òṣùpá lè ní ṣe lòṣùpá ń dá lò nígbà tí sàṣùsọ tiẹ̀ ṣùṣùpá response mo jẹ́rìí ọmọ rẹ̀ bàbá ò ní sọ̀rọ̀ ẹni bá fẹ́ràn ní máa dá lò ẹni tó bá fẹ́ràn ẹ tó kàn láìkì ẹ àdé lò ìgbà tó bá ti wò pé wàhálà props ló wá jọ lójú ẹ bọ̀dé tó wú mi lórí jù tí ò jẹ́ kí n mọ nǹkan tí mo lè sọ mọ́ ní apology ẹlẹ́ẹ̀kejì tí Alhaji Táyé Adébísí Àkàndé tó lọ dábà Alhaji Wasiu Alabi Pasuma nínú room tó wá dọ̀bálẹ̀. ọ̀gá mi ẹ má bínú àlàyé má bínú ẹ má bínú máa bọ̀ ẹ má bínú àlàyé ẹ má bínú lé tó bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ náà fà mí ẹ̀láyé yọ ẹ ṣáàjẹ́ pé wọ́n àbáyé ẹ̀ ní ká máa sọ ṣe rí ẹ ṣáàjẹ́ ká dúpẹ́ fọlọ́wọ́ ọlọ́run ní bá ògo yín jẹ́ kò ní bá jẹ́ àwọn jẹ́ ìlú Saudi làwà ìyàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìjẹta yẹn gbogbo àwọn gbọ́nmi sí omi òtó ni mo dẹ̀ ń yọ̀ náà ní everybody mọ̀ pé kọ́rẹ́nsì ọmọ pàṣẹ ni so àlàyé má bì kò lè tó báyìí ẹ má bì ẹ má bì ẹ má bì ọ̀gá ìjọba ló wá ṣe ẹ̀yin yan wa ẹni bínú ẹjọ́ nǹkan tó wá ṣe gbogbo la fẹ́ nǹkan tó wá ṣe yìí gbogbo òun ni gbogbo wa ń dúró de òun ni gbogbo wa fẹ́ Pasuma kì í ṣe Ọlọ́run bọ̀ torí pé mo jẹ́ mẹ́ńtọ̀ fún torí pé Ọlọ́run ti ara mi gbé ó máa dìde náà tẹ́lẹ̀ Ọlọ́run kan ní kó jọ́dọ̀ mi sọ̀kọ́ tí gbogbo yín wá ń wò ní káwọn ṣe máa já ara ẹni tó kùtà rẹ̀ dìde ló máa rí fi bẹ́ẹ̀ ló máa sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ló máa ṣe nǹkan tí gbogbo ẹ̀yin tẹ̀ wá ń ta ẹ̀yin PFC ẹ̀yin Pasuma fans ẹ̀yin tẹ̀ kì í ṣe PFC náà tẹ̀ jẹ́ olólùfẹ́ Pasuma tẹ̀ wá ń ta ẹ̀ wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin tàpésì náà tẹ̀ wò pé kò yẹ kí Táyé ṣe bẹ́ẹ̀ tínú ń bí ẹ̀yin náà wà bẹ́ẹ̀
ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ àdúpẹ́ pé ti jẹta ẹ̀ kàn wá bí bàtẹ́ yà wá ṣeré ọmọdé ni ìyẹn ti lọ ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ yẹ má bínú aláyé tó má bínú lọ́wọ́ ṣẹlẹ̀ ti gbọ́ o kò sí nǹkan kan mọ́ ilé Ọlọ́run la wà o ẹ jẹ́ kọ́ ní Káàbà o Káàbà la wà ẹgbẹ́ wa fi sún Káàbà. ìgbà yẹn ni aláàjì náà ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ pé o kọ́ṣẹ́ lọ́dọ̀ mi tó ti pọ̀jù mẹ́ńtọ̀ ẹ̀ jẹ́ ọdún máa ṣe jẹ́jẹ́. àárín yẹn dùn ó dàbí pé àwọn ìka èèyàn ló ń tọwọ́ bọ̀. mo dẹ̀ kí ẹ̀yin tẹ́ ẹ dúró tán nígbà apology àkọ́kọ́ yẹn. mo ń rí tálàjì Wasiu Alabi Pasuma bá fura dáadáa mo ń rí Alhaji Taye Adébísí Àkàndé bíi wípé wọn ò fẹ́ third party, wọ́n jẹ́ ẹnìkan tó máa ń jealous, wọn ò fẹ́ third party nínú relationship àwọn àti Alhaji Wasiu Alabi Pasuma. torí mo rí pé wọ́n mọ ohun tó yẹ kán ṣe níbi apology àkọ́kọ́ yẹn bó bẹ́ẹ̀ tó pé crowd wà ń bẹ̀ wọ́n ṣe wọ́n á ṣe wá ṣe normal nílẹ̀ kejì. ṣe rí bẹ́ẹ̀ ṣe wá hùwà àgbà yẹn àtẹ̀kẹ́ní àtẹ̀kejì àtàpọ́lọ́jì àkọ́kọ́ àti tẹ̀kejì gbogbo ẹ̀ Pasuma gbà. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń fojú nǹkan kan wo Alhaji Wasiu Alabi Pasuma pé èèyàn kan tó máa ń finú jà ní. ó wá lè jẹ́ bẹ́ẹ̀ bọ́ lásìkò yìí àgbà ti dé. àwọn kankan bẹ èmi náà rò wàhálà ìtàlá bí mo ṣe kéré tó lọ́jọ́ orí níjọ́ tí mo sì gbéyàwó fọmọ tí mo sì máa lọ ní ọkọ mo yọ tọ́jú orí pò bẹ mo gbé Ọlọ́run ti gbé mi sípò àgbà. torí pé kíkàn ló kàn tá à ń joyè baálé ẹnì kí ìbímọ kò sọ ní baálé. ṣùtá gbàgbà ti dé wọ́n dẹ̀ lágbàtà lọkàn lẹ́yìn tó ń bàbá ńlẹ̀ ni. bàbá wàhálà ẹ̀ ti wà nípò àgbà ẹ jẹ́ ká lè tọ́jú orí pò bẹ. nínú àwọn nǹkan tẹ́dà mọ́ gbèsè láyé pàápàá jùlọ nídìí iṣẹ́ tẹ́ ẹ wà. everybody wá ń wo fídíò yẹn ó wá dàbí pé Alhaji Pasuma kan bàbá tó rájò pa jẹ́jẹ́ wọn. wọ́n wò rírí ayé pé sẹ́mi náà nìṣà nínú dáadáa èmi lèèyàn kan sọ̀rọ̀ lọ́pọ̀ èèyàn wà jà fún mi. so àwọn sórí tó bá sí èèyàn tó ń jà fún ẹ ọbẹ̀ tà kó fọwọ́ lẹ́ràn irú ẹ̀ ṣe mí ń jọkàn àbùkù lọ́padà bá dé o. ní iye mẹtúmbẹ̀ yẹn ni mọ́tò kan bọ̀ mọ́tò tèmi náà ń bọ̀ afẹ́ cross gbà láṣegbára wa nù. sẹ̀mọ̀ kálukọ́ sábẹ̀ sí mímọ́ jàre ọbọ̀lé èmi náà bọ́lẹ̀ èmi dẹ̀ lórí nose pass everybody mọ̀ pé mi bá ní àlàyé kí ló kàn bá ní kí ló kàn bá ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa tó mọ́tò mi ṣe ni mo ní mọ́tò yàn dá wọ́n ní náà ní ṣe ìyàwó tó mọ́tò ṣe nìbàdàn mi alẹ́ àjọ kò tí ọ̀sán ṣẹ́ẹ̀rí ni mo ṣe kíní kan ọba ṣàbẹ̀rẹ̀ sí ní sọ sálángàdì kànga àwọn tó jókòó ní sọ̀rọ̀ àti ìsìnkú wọ́n dé jáde àlàyé kò jẹ̀bi tọ́lọ́pọ̀ ò bá ṣẹ̀ débi kò jẹ̀bi ẹni yìí pọ́ńtà ó ti fẹ́ cross ìwọ ló wá láti ìsàlẹ̀ yẹn tó wá gbá mọ́tò ẹ̀ ò bá yárí ó sọ sí mi náà bí kan náà colleague mi ṣe jáde sí wa nìyẹn kó wá láti ibì kan pé ilé ìwé báyìí tó bẹ̀rẹ̀ sí ní ágbì báyìí kò sí méjì ó gbé 40 fún màá yẹn ni obìnrin dẹ̀ tó wà ní obìnrin ní colleague mi yẹn ọkùnrin dẹ̀ ní driver yẹn ṣé wàá rí gbogbo àwọn tí wọ́n support mi tẹ́lẹ̀ wà láyẹ̀wọ̀n padà ní irú wa wẹ̀ ló báwo ló ṣe máa gbá ọkùnrin létí already ẹni yìí everybody ti mọ̀ pé òun ló jẹ̀bi kò tí ì gbà ni yóò sì padà gbà pé òun lòún jẹ̀bi so o rọ́bìsì gbogbo àwa tá a wà ń bẹ̀ nìyẹn so nílẹ̀ Yorùbá yàtọ̀ fún òfin àwọn kankan wà tó jẹ́ ẹ̀tọ́ tó dẹ̀ jẹ́ ètò tọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá olórin kan lọ́kọ ní tọ́lọ́run bá ti gbèjà ẹ̀dá kí wá lé olúwa rẹ̀ tó ń bínú sí ẹ̀yin ti Pasuma ẹ ti wọ ibi tó ti wá okay. so mo kí Alhaji Wasiu Alabi Pasuma mo kí n dáadáa ẹ kú àgbà ẹ lò pẹ́ ó ti gbà sùúrù ẹ mọ̀ pé tí ẹ̀ bá ti dépò kan kò ní kọ̀wọ̀ sí wọn kò dẹ̀ ní kó ẹgbẹ́ wọn ẹyọ kan tó kàn ń ṣe mí ní kàyéfì ni wípé Ọlọ́run ti gbàdúrà Alhaji Taye Adébísí Àkàndé ju pé kó tó mọ̀ pé òun fẹ́ fi kéèbú tàbí ìwà jàgídíjàgan sí step off lọ àdúrà wọn ti gbà tán astagfirullah tádùá rẹ̀ gbà tán máa yọ wọn kì í tún ṣe irú nǹkan bẹ́ẹ̀ mọ́ ẹ̀ sí lẹ́rù yẹn
tí bá rẹ̀ ní bá yín sọ tójú dúdú ọ̀rọ̀ ẹ lè ṣe sí à kò sára tẹ́ lè dá ìyẹn bẹ́ẹ̀. Back to issue Alhaji Saheed Òṣùpá àti Taye Currency. Colleague mi ni Saheed Òṣùpá, ó jẹ́ olórin ni mo mọ̀ Saheed Òṣùpá sí, olórin dẹ̀ ní Taye Currency. So Pasuma ọ̀gá mi lòun, tí mo gbà pé tí mo fẹnu ara mi sọ pé ọ̀gá mi ni, torí mi kò ṣẹ́ lọ́wọ́ ẹnì kankan, mo kàn like Paso pé he's a humble person. Ìyẹn náà àwọn èèyàn wọ́n ti sọ di bàbàrà ráìsì 5 naira wọ́n ti kàtà sí lórí tó yẹn kò lè tó bẹ́ẹ̀ yẹn rárá àti rárá, kò lè tó bẹ́ẹ̀, ó lè tójú tẹ́ fi wò yá ìgbéraga ẹ̀ pọ̀. Sọ́yẹ kó sọ fún Saheed pé colleague mi ni, sọ́yẹ kó sọ pé kíní kan mi ni, sọ́yẹ kó sọ pé kíní kan mi ni. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú kankan wá sí ìrántí, ó dùn mí pé mi rí fídíò yẹn ní ìbá play rẹ̀. Ibì kan wà tí Saheed Òṣùpá gangan ti ṣe clarification ìgbà tí Tírí Lẹ́dà tí kèsì yẹn wúwo gan pé Pasuma ọ̀gá Taye Currency ni bàbá ẹ̀, Taye Currency ọ̀gá ló jẹ́ fún Tírí Lẹ́dà. Clear bẹ́ẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn tó jẹ́ gbọ́n kan àwọn tó jọ̀gá wọn. Ìgbà tó wá débi Taye wọ́n wá ní Taye Currency ọ̀rẹ́ mi ni, colleague mi ni, àmẹ́ni èmi ò ń pèèyàn lábúrò mi, àmẹ́ni tó bá gbà pé àbúrò mi lòun jẹ́ èmi náà gbà pé ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́. Àwọn tó bá máa ń tẹ̀lé kinní wọ́n á ti gbọ́ kinní yẹn dáadáa. Ọ̀rọ̀ ọlọ́gbọ́n ẹ̀ ọ̀lẹ ló sì lè wọ ọjà. Ẹ máa ti pé yọ́ bàyẹ́ pẹ̀lú pé ẹ̀mọ́ ìyáyá kò ní bàyẹ́ ẹnì kankan. Torí gbàgbà ti dé aláàgbà ti dé sọ́ba ẹ̀sùn kinní yẹn gbà yẹn. Ẹnìkan tán lè pé kinní tán sọ kinní tó yàtọ̀ ní bàbá Sẹ̀fí Àlàó. Wọ́n mọ tí wọ́n gbé kí wọ́n gbé pa àwọn oníbọ̀dà ọ̀dà bọ̀dà wá ní kinní kankan orí Sẹ̀fí. Àwọn ìdájọ́ kan wà tó pé gbogbo tó yọ aṣojú ọ̀rọ̀ ní kí bàbá ó ṣẹ̀ṣẹ̀ mọ́ sọ pé òun ìṣẹ́gbẹ́ ọmọ òun. Aṣojú ọ̀rọ̀ ni gbogbo èèyàn mọ̀ pé sí Ọlọ́run ju sí àfà lọ ẹ gbàgbé. Tí Táyé bá pe lórí Táyé bá wú lọ́la tó bá pe Alhaji Wasiu ní kọ̀lẹ́gẹ̀ ó pinnu nínú ara rẹ̀ èèyàn méjì pàdánù rọ tó bá pàdánù Alhaji Saheed Òṣùpá ní kọ̀lẹ́gẹ̀ èmi ò rí bí àṣọjù ọ̀rọ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ́yìn bá Alhaji Saheed Òṣùpá àti Taye Currency tẹ́yìn bá wọn kàtà sí ẹ máa dà sí wàhálà ẹ máa dà sí. Alhaji Taye mọ̀ pé Alhaji Saheed Òṣùpá bàbá òun ni ọ̀gá òun ni ẹ̀gbọ́n òun ni ṣùgbọ́n ibi táwọn méjèèjì tó dì sí ibi tí wọ́n jọ dì sí lẹ́yìn pé kẹ́ mọ́tò ẹ̀rọ àfilẹ̀ bọ́rọ̀ yẹn ṣe wà kó wà bẹ́ẹ̀ kó dẹ̀ máa ro bẹ́ẹ̀. Ibi tí mo rí ẹ̀ràn dé ibẹ̀ ni mò ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mi most of people tó bá jó ní làákàyè á ti máa yé wọn. Àwọn míì lè máa wò pé kí ló tó ń sọ̀rọ̀ fífọ́ Alhaji Taye báyìí ṣé kan tó ń wọ encourage wọn lórí tí ò dá ẹ̀mí wọn encourage wọn lórí tí ò dá. Kò sájọṣepọ̀ kankan láàrin wa jù bá ń lẹ́yìn fífẹ́ pò wọ́n lé léré bí wọ́n bá ń gba 500 lọ́wọ́ ara àtà kí wọ́n pe Àjàbádẹ̀ lọ́mú 300 wa ló bá tẹ̀ kò jù bá náà lọ. Ṣé ń jẹ sọ̀bẹ́lẹ̀ iwájú wọn láìláì ọlọ́mọ ọ̀yọ́dá sáwọ́ tí wọ́n gbàgbé. Bó sì clarification bó ṣe rí gẹ́lẹ́ ènìyàn mi sọ pé mo gbọ́n ju gbogbo ẹ̀ tẹ́ ìrònú lọ ṣùgbọ́n torí pé mo láǹfààní àti súnmọ́ Alhaji Adébísí Àkàndé mo súnmọ́ dáadáa mo mọ irú ẹ̀dá tó jẹ́ lẹ́sẹ̀ rí sí orin tí a gbé dání yẹn iṣẹ́ yẹn ní ìdí tẹríba ṣùgbọ́n ní ìdí báyìí bẹ́ẹ̀ tẹ́ bá gbàgbé àwọn olórin kan náà ti kọ́ mọ́ ẹ̀ ní ọmọdé ò gbọ́dọ̀ rí mi fi hàn torí mò ń mọ̀ wọ́n lára mi àgbàlagbà ò gbọ́dọ̀ yàn mí jẹ tí bá rà àgbà tó dán wò lọ́jọ́ kan n ó fi sílẹ̀ fọ́lọ́hun kì má tààrà ẹ̀sẹ̀ lọ́hùn. Ṣé gbogbo àgbà tán yẹn ń tàn jẹ lọ́dún náà ṣé wọ́n fi ilẹ̀ fọ́lọ́hun wọ́n ta lónìí orin tí gbogbo àjọ mọ̀ níwọ̀n bàbí tó yé wá dé. Lẹ́yìn ìgbà yẹn lolórin kan ní
èmi dẹ̀ lè burú sọ́mọdé o kí n tún ya saságbà láàgbà o tí bá wá ya saságbà láàgbà o á jẹ́ pé ó ti fẹ́ yàn mí jẹ pa èmi mo rí olóore kọ ni ṣùgbọ́n mo mọ mẹ́sẹ̀gì inú ẹ̀ so bẹ́ẹ̀ lọ so àárín yẹn Saheed Òṣùpá Táyé Àkàndé ẹ má dá sí rárá kò rújú kò dẹ̀ dàrú wọ́n ti jọ mọ̀ Táyé ń ṣe fàájì Aláàjì kan ń ṣe fàájì ọkọ̀ wò nǹkan dọ́là ni ẹ rí i pé mo ti sọ fún yín ní lẹ́ẹ̀kan pé àsọjù ọ̀rọ̀ ni kí bàbá ọmọ sọ pé òun ìṣẹ́gbẹ́ ọmọ òun so àwọn kankan bẹ tí ò rújú nú ayé so wọ́n jẹ́ àṣọ bàbàrà di bàbàrà òjọra wọn lónìí wọ́n jẹ́ àṣọ bàbàrà di bàbàrà ata ìrẹsì bàgbà ká máa káta sí lórí kò kọrí sí kó gbogbo ẹ̀ kò lọ fà rárá kò lọ fà ẹ jẹ́ kálukú wa progress eré lọ́nà fún báyọ̀ ṣe that's my own belief so inú mi kàn dùn pẹ̀lú tí everybody bá fẹ́ mọ ìtàn ń pè ní ipò àgbà nínú àwọn kùjì nínú àwọn mẹ́ta gbogbo àwọn tó lọ́wọ́ ń pè ní gíga àwọn tó máa ń púfù ipò àgbà lọ́wọ́ ẹ̀ Ṣẹ̀fí Àlàó púfù ipò àgbà Alhaji Wasiu Alabi púfù ipò àgbà Alhaji Saheed Òṣùpá wọ́n púfù maturity yẹn tiẹ̀ tó pọ̀ jù so wọ́n púfù ipò àgbà àdúrà tí mo gbà iná ni pé ẹni tó tún jẹ́ àgbà lágbà Ọlọ́run bá mi bùn àwọn náà ní omi sùúrù Alhaji King Wasiu Ayinde Marshal K1 the ultimate Mayegun general Ọlọ́run bá mi bùn àwọn náà lọ́pọ̀lọpọ̀ sùúrù bí kí wọn ó lè mọ̀ fi sùúrù ṣe pẹ̀lú àwọn aṣíwájú àtàwọn tó wà lẹ́yìn pẹ̀lú ìtọ́lọ́run bí wọ́n sì nípa ààrẹ ni wọ́n wà ààrẹ tí wọ́n wá wà àwọn tó pọ̀ lókè wọn tó nǹkan àwọn tó pọ̀ sálẹ̀ ló pọ̀ kálukú náà ni ó dẹ̀ fẹ́ ṣojú lówó ni ó máa fẹ́ ṣe yòyò yìnyín jẹ́ńjẹ́ olú ọmọ bàbá mi ṣùgbọ́n gbogbo ìwà tí wọ́n wà á bá Láàjì Kollington Àyìnlá hù tí wọn ò fi ní máa rí ní rí pé ìhà yín lẹ́yìn ikọ̀ Sàlájì Síkírù Àyìndé Barrister ìhà yín lẹ́yìn ikọ̀ sẹ́mi náà gbà mọ́ bọ̀ tí wọn ò ní padà sẹ́yìn torí pé gbogbo nǹkan kan bẹ tó bá ti lọ nínú ayé ò ní láti tó fight fún lẹ́nu ipò kan wà tó bá ti wà níbẹ̀ nínú ayé wà á rí wà ṣe bí ipò rí wà á gbọ́ wà ṣe bí ipò gbọ́ kẹ́mi lè gùn àti pé torí ibi téèyàn lọ àná náà ní fi gbogbo wá sílẹ̀ ẹ subscribe sí Àtìbà TV I love everybody.